gbogbo àwọn tó dókè láyé wọ́n rúbọ dé òkè ni. Ẹ káàbọ̀ àṣírí ìràwọ̀ rèé. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfọ̀ àkúrẹ́rẹ́ àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀ mystery ọ̀sán. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Díẹ̀ nìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ mystery of stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Gbogbo àwọn tó dókè láyé wọ́n rúbọ dé òkè ni. Ẹ káàbọ̀ àṣírí ìràwọ̀ rèé. Ẹ jẹ́ ń tú ẹ jẹ́ fọ́ọ̀kì ní ìlójú. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ tó ṣẹlẹ̀. Enough is enough. Gbogbo àwọn tó rúbọ dé òkè nígbà tí wọ́n tún dé òkè wọ́n sinmi ẹbọ rírú torí ẹ̀ ni wọ́n ṣe wálẹ̀. Bọ̀dá ìwọ ńkọ́? Ṣebí kété tó bẹ̀rẹ̀ sí ní rí owó díẹ̀díẹ̀ ohun tó ṣe tẹ́lẹ̀ tó mú ayọ̀ wọnú ayé rẹ̀ ó ní ò lè ṣe mọ́. Ó ti gbàgbé wípé ìgbà kan ló ní nǹkan kan. Wo bí ẹ̀dá ò bá ti fún ohun tí ẹlẹ́dàá rẹ̀ ń fẹ́ lóhun tí ẹlẹ́dàá rẹ̀ ń fẹ́, ẹlẹ́dàá rẹ̀ náà ò lè fún ní nǹkan tó ń fẹ́. Ó kàn rò bóyá wọ́n dédé pariwo gbogbo àwọn olókìkí káàkiri. Ìdí ẹ̀ nìyẹn tó fi rí wípé kí àwọn ẹlòmíì kọ́ gbógun ti ẹlòmíì látòrí títí dọ́là kò lè gbé ayé wọn wálẹ̀ nítorí wípé wọ́n rúbọ òkè. Ọ̀rẹ́ bọ̀dá bí o ti ń wọnú ọdún tuntun yẹn lọ, ṣé ìwọ náà ti rúbọ? Ṣé o ti rúbọ ṣá? Orí là bá bọ àbá fi òrìṣà sílẹ̀ torí ìgbà tí orí ń gbé ni níbo lòrìṣà wà. Gbọ́ mi dáadáa, múra kó rúbọ. Rúbọ wọ́n ń rúbọ dóòkè ni. Tó bá pe ìrúbọ kọ́ kì í ṣe àwọn ẹbọ tí wọ́n gbélé lóríta mẹ́ta yẹn nìkan ló pè ní ìrúbọ. Ẹ lọ ka ìwé Genesis orí 18. Arákùnrin kan bẹ́ẹ̀ wọ́n pè ní Abrahamu. Ṣòro bóyá wọ́n dédé pe Abrahamu ní bàbá ìgbàgbọ́ ni. Ṣòro bóyá Ọlọ́run dédé kan wo Abrahamu ó dẹ̀ gbé ògo yẹn lé lórí. Ọlọ́run ò rẹ́dì láti waste ògo lórí ẹnikẹ́ni tó rẹ́dì láti rúbọ. Ọlọ́run kan ń gbọ́ ẹni tó lè rúbọ. Abrahamu ó dẹ̀ fi odidi màálù ẹyẹ kan ó fi rúbọ. Ó pa ó sè fún àwọn àlejò 3 tí kò mọ̀ rí. Ìwọ náà ọdún tuntun tó fẹ́ wọ̀ yìí kí ló tó ti pèsè láti rúbọ? Ṣé o tiẹ̀ ti béèrè lọ́wọ́ àwọn wòlíì rẹ àti àwọn àwòrán rẹ pé ẹ bá ń béèrè tó ẹlẹ́dàá mi fẹ́ mo fẹ́ fún un torí èmi náà fẹ́ dókè? Nọ́mbà mi ò yípo padà 08054 353629. O lè pé o lè WhatsApp ẹ̀ tọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀. Ẹ fọ́lọ̀ wa lórí Facebook. Pé gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan jọ, ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini.
gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní kásá. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Figo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Pisces.